Yes, ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí mo ṣe wà lénìí. A fẹ́ sọ̀rọ̀ nípa àwọn bára wa fà. Ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó sọ wípé kò ní disadvantage, benefit ni. Bẹ́ẹ̀ àdá ẹ gbàgbọ́ o lórí èyí tí mo fẹ́ sọ lénìí. Ó ní pé ó ní tendency tẹ́ bá ń ṣe jù fún ẹ̀yin tẹ́ bá ti wà addicted. Ó ní tendency láti jẹ́ kí nǹkan ọmọkùnrin kéré, láti jẹ́ kó shrink. Yes, ẹni nǹkan ó ń kéré, ó ń shrink. Ló dé tó fi ń shrink, ìdí tó fi ń shrink nígbà míì. Bẹ̀tẹ̀ bá ní pé wọn ò prove scientifically, wọn ò lè prove scientifically. Ṣóyé yín, àwọn oní wisdom ni wọ́n prove àti pẹ̀lú experience. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lú àpẹẹrẹ. Ṣé rí àmì wà lórí ọwọ́ especially tip. Ẹ̀yin ẹgbọ́n nísìnyí ká ro sẹ̀mó, ká ro àmàlà, ká ro wọ́n rẹwà. Ẹ̀yin ẹ gbé kalẹ̀ kẹ́ wá mú ọwọ́ kẹ́ ti tọwọ́ bọ̀. Àbí bóyá ẹ ṣe ọbẹ̀ kẹ́ wá mú ọwọ́ kẹ́ tọwọ́ bọ̀ títí di ọjọ́ kejì. Ọbẹ̀ yín ò lè dàbí ọbẹ̀ tẹ́ gbélẹ̀ tẹ́ fọwọ́ sí lọ. Oúnjẹ yẹn tẹ́ fọwọ́ sí kò lè dàbí oúnjẹ tẹ́ fọwọ́ sí. Kẹ́ wá mú ọwọ́ every time, kẹ́ wá mú fi ṣe nǹkan ọmọkùnrin ní everyday 1-2 every time. Báwo ni kò fi ní shrink? A dẹ̀ ti sọ lẹ́lẹ́ bí báyìí pé massaging tí wọ́n fún nǹkan ọmọkùnrin láti fi nà, wọ́n ní kẹ́ mọ́ fà wálẹ̀. Bẹ́ bá ṣe ń fà wálẹ̀, ó máa jẹ́ kó shrink. So ìwọ tó bá indulge nínú pọ́ǹbára rẹ̀ fà, definitely nǹkan ọmọkùnrin máa shrink. The ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀yin tẹ́ bá ti wà addicted sí pé ẹ̀ ń bára yín ṣe, ẹ̀ ń bára yín fà tẹ́ máa fi dà. Ṣóyé yín, ó máa lead sí ẹ̀ ń tètè wá. Tẹ́ bá ti wà lórí obìnrin, ó máa jẹ́ kẹ́ tètè máa wá. Àsìkò tẹ́ bá ń bára yín fà yẹn, gbogbo ọpọlọ yín kí ló máa sọ fún yín? Kẹ́ẹ̀dà. Tó bá ti wá master pẹ̀lú brain yín, tẹ́ bá wá dé ọ̀dọ̀ obìnrin, tí kíni yẹn bá ti grip yín díẹ̀, kí lẹ fẹ́ ṣe? Ẹ ní kẹ́ẹ̀dà. Ìdí ẹ̀ nìyẹn. So ẹ need láti reduce à ń bára yín tẹ̀, ẹ̀ ń bára yín fà to the barest minimum. Ẹ reduce bẹ́ẹ̀ ṣe ń bára yín fà yẹn tẹ́ fi ń dà to the barest minimum. If not, ó máa shrink yín. If not, ẹ máa tètè wá. And again, àwọn tó wà addicted, ẹ rí i pé wọn ò ní good relationship. Gbogbo relationship wọn ó ti wà affected pẹ̀lú. Yes, àwọn tó wà addicted ni. Àwọn míì tó dẹ̀ wà addicted again, wọn ò like others. Àwọn èèyàn púpọ̀ wọ́n gbé internet, wọ́n máa fi ṣe nǹkan lálùbáríkà, wọ́n máa fi rí nǹkan lálùbáríkà. Kí ni àwọn ń ṣe? Àwọn wá kinní kan tó máa push wọn to that urge. Wọ́n push wọn to that urge. By so doing, wasting the hell of their time. Mi ò fẹ́ pẹ́ ń bẹ̀. Eléyìí nìkan kọ́ ni ló associate pẹ̀lú ẹ̀. Ṣóyé yín, ó pọ̀. Síbẹ̀síbẹ̀ náà, mi ò lè sọ wípé à ń bára wa fà á. Mi ò lè sọ pé kò ní advantage. Ó ní advantage. Advantage náà ni pé fún àwọn ọkọ àti ìyàwó, nítorí pé kí wọ́n mọ̀ lè bá mọ́ ṣe hànràn ta. Tí wọ́n bá ti indulge nínú ẹ̀, ara wọn ó sì ṣe kíni? Ara wọn ó ṣe ara wọn ó wálẹ̀. Wọ́n ó lè sinmi urge yẹn for some time. Èyí ló wá jẹ́ kí n dive in into matter kan. Ó ní òun gbáyàwó rẹ̀ mú tó ń bára rẹ̀ fà, tó ń bára rẹ̀ tẹ̀. Ìwọ arákùnrin yìí sì ni ó gbé Nàìjíríà, ó máa ń wá like after 2 years ló máa ń wá. Like ṣé o ti béèrè lọ́wọ́ ara rẹ bí obìnrin yìí ṣe manage ara ẹ̀? Obìnrin tó jẹ́ pé tára rẹ̀ sì wà lọ́nà, tó sì lómi lára, tó sì ṣe dem, tó sì ní high libido. Ìjọ o béèrè lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe ń kill ọ̀jẹ̀? Ẹ béèrè lọ́wọ́ rẹ̀, but ó wá gbámú. Like there's every tendency, ó lè má jẹ́ 100% o. Jẹ́ kí n fún ní 80% pé obìnrin yìí ò yàn àlè níta. Obìnrin yìí kò yàn àlè kankan níta. Àwọn obìnrin ẹ̀ẹ́dẹ̀ ti mọrú obìnrin yẹn. Ẹ rí i pé àwọn obìnrin yìí wọ́n wà ambitious. Gbogbo èrò ọkàn wọn ni bí àwọn ó ṣe níláárí, bí àwọn ó ṣe tọ́jú ọmọ, bí àwọn ó ṣe làlùyọ. Ẹ ti rí ìdírú nature. Ó lè má jẹ́ nǹkan tí mo sọ yìí, ẹ ti rí ìdírú obìnrin yẹn. Ó wá gbámú pẹ̀lú pé ó ń bára rẹ̀ ṣeré kó lè bá a relax. Ó wá fẹ́ feel offended. Like seriously, tó bá jẹ́ pé ó gbámú pẹ̀lú ọkùnrin míì ńkọ́,
kí ló fẹ́ ṣe sí kí ló fẹ́ ṣe sí perhaps ò ní nẹ́nu ọ̀rọ̀. Mo wá ń fi ọ̀rọ̀ yìí mo fi ń já àwọn míì tó nídìí ẹ̀ mo fi ń já wọn ní ọpọlọ ni. Àwọn obìnrin míì jẹ́ kí n sọ fún yín ọkọ wọn wà bí tí wọ́n ń gbé wọ́n sì ń indulge nítorí pé kí ni bóyá they are tired of telling their husband pé tẹbí they can easily do it on their own. But àwọn obìnrin torí wọn ò pé ṣóyè yín lẹ máa gbàgbé pọ́kọ yín wà ńlẹ̀ lẹ́mọ̀ bára yín ṣeré like tẹ bá wà bẹ́ẹ̀ yẹn àsọ̀bí tẹ bá ń ṣerú ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ máa jẹ́ kí obìnrin yẹn kó feel ẹ máa jẹ́ kọ́kùnrin feel like a kind of useless. Why not kẹ́ ẹ indulge ọkùnrin yẹn ẹ mọ̀ sọ pé ó pọ̀ jù because àwọn ọkùnrin náà wọ́n ready láti help yín to every level ẹ̀yin ọkùnrin náà dẹ̀ ni ẹ mọ̀ complain pé kò tètè wá nítorí pé ẹ complain pé kò tètè wá làwọn obìnrin míì wò kí fi disturb yín bẹ́ẹ̀ ṣe sọ pé kò tètè wá kò tí ì wá ni ó máa jẹ́ kí urge yẹn padà sẹ́yìn ó máa jẹ́ kó jìnnà ó máa jẹ́ kó sá. That is why àwọn míì wọ́n prefer pé àwọn nìkan káwọn ṣe act yẹn wọn on their own. Yes ẹ̀yin ọkùnrin kan mọ̀ pé àwọn ìyàwó yín indulge in it like seriously ìyẹn ṣe bínú tẹ bá lè communicate kẹ́ involve ẹ stop complaining kò tètè wá bẹ́ẹ̀ sí ìròjọ́ yẹn gan máa jẹ́ kó sá padà. Tó bá sì jẹ́ pé ẹ̀yin obìnrin náà lẹ́ sọ pé ó ti wà ní ó máa jẹ́ kí urge yẹn kó sá padà like ẹ relax pẹ̀lú ara yín ta ló ń lé yín léré tó bá ka yín mú gan àwọn tó bá ka yín mú gan ojú máa tì wọ́n because ẹ̀yin láṣẹ̀sì bá sùn lẹ́ni. So ọ̀rọ̀ yẹn ò ju yẹn lọ ìwọ tó pàdé tó sọ pé orí ìyàwó rẹ̀ yẹn ṣíṣe ló kó o sí pé alhamdulilayi because bẹ́ẹ̀ yìí ò ṣe èwo ló mọ̀ tó máa ṣe ó fi show rẹ pé bí ìyàwó rẹ bó ṣe ń relax ara rẹ̀ nìyẹn but ẹ mọ̀ wá gbàgbé ṣó yẹ yín pé àwọn obìnrin míì wà tó jẹ́ pé wọ́n ní tendency láti kill urge but obìnrin mélòó ló lè kill urge. That is to say àwọn obìnrin tó ti fi wọ menopause àwọn tó wà lójú ọwọ́ ńkọ́ ṣó yẹ yín àwọn obìnrin míì wà active kò kí ṣe gbogbo àwọn obìnrin ló lose libido. La fi sọ wípé ẹ máa communicate tẹ́ bá ti wà nílò òyìnbó yín yẹn ẹ máa communicate pẹ̀lú ìyàwó yín lóòrèkóòrè àní ẹ máa gbomi lábẹ́ ara yín ìyẹn máa jẹ́ kí wọ́n relax ìyẹn máa jẹ́ kí lẹ́yìn náà relax in fact ó tún máa jẹ́ kẹ́ ẹ súnmọ́ ara yín jù even through orí phone ẹ make sure pé phone yẹn ó safe. That is it. So ọ̀rọ̀ yìí pọ̀ and mo fẹ́ ṣe another one tó jẹ́ wípé kí ló dé tí ẹ máa fi guilty tẹ́ bá ti dà tán ẹ̀yin lè bára yín fà ó ìwọ ló initiate fúnra rẹ̀ ó wá ṣe tán ẹ wá fi guilty. Why not kó jẹ́ pé o bá mọ̀ tí ẹ má ṣe why the guilty. So report tí àwọn Italian sọ lórí fún àwọn tó ń fi guilty àti more lórí Quran àti more lórí hadith àti why gẹ́gẹ́ tó fi guilty ẹ pàdé mi lórí máa pè é ẹ máa rí something guilty pẹ̀lú title yẹn à ń bára wá fà á máa sọ ní English onímọ̀ àṣekọ́ pẹ̀lú guilty ẹ máa rí. This is on point by 2 using my words for others. Bye for now.